Rotimi olórí burúkú ìwà olórí burúkú ọmọ ò ń kírun tí mo ti ń pariwo orúkọ ẹ tó dà mí lóhùn olórí burúkú ọmọ olóṣì ṣé mi ní kò má kírun bíbá yìí ni mi sọ fún ẹ má kírun bíbá yìí mọ́ ṣé mi sọ fún ẹ ọlọ́wọ̀n ní gbàrún ẹ ilé onígbàgbọ́ ní bíbá yìí kí ló ń kírun bíbá yìí fún wọ́n wá sọ fún mi di Central Mosque àbí kò ní jẹ́ kò ní rí ẹ̀rọ ẹ olórí burúkú ọmọ kí ni mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ ọmọ kiri nínú ilé dẹ́kun ní ọba pẹ̀ nínú ilé má kírun bíbá yìí mọ́ ilé onígbàgbọ́ ní bíbá yìí ọlọ́wọ̀n ní gbàrún ẹ ọlọ́wọ̀n ní gbàrún ẹ olùlọ́sí ọmọ jàtijàti ọmọ tẹ́nìkan ò bí ọmọ ọ̀ràn kírun olórí burúkú ọmọ àbí ìpabẹ olùlọ́sí ọmọ ọlọ́wọ̀n ní gbàrún ẹ olórí olùlọ́sí ọmọ jàtijàti ọmọ tẹ́nìkan ò bí. Ibi ojú bí o ṣe bí bá ṣe bẹ̀rù lábọ́mọ ọ̀nà ló kù jì ẹrú ní bàbá ẹni tó lẹ́rù ló lẹ́rù. Ajé ni fújà ọkọ mi Àjàdí ikọ̀ ọmọ lọ́fà mọ́jọ́ ọmọ àbíṣojú kọ. Ìgbà tó wà láyé tọkàntọkàn ni mo fi fẹ́ ẹ mi ò lónú méjì pẹ̀lú ẹ kí lẹ́ṣẹ̀ mi kí ni mo ṣe fún ẹ gan-an tó fi wá gbàdánwò lé mi lọ́wọ́ ládùúgbò bí mo ṣe ṣe fún ẹ ikú tó já ẹ gbà mọ́ mi lọ́wọ́. Èmi àti àjọsọ báyìí o àjọsọ báyìí kíkú tó jẹ́ ìgbà mọ́ mi lọ́wọ́. Ikú dọ́rọ̀ ikú ṣèkà ó gbà ẹ́ lọ́wọ́ mi lójijì. Olóṣàánú mi lórí ọmọ yìí. Olúwa bá mi fún ẹ lálàáfíà. Olúwa dáwọ́ lé ẹ. Lágbára Olúwa dáwọ́ lé ẹ lórúkọ Jésù. Wọ́n gbàdùn. Orí lọ́la ṣàánú mi. Rotimi. Ẹ̀mélòó ni mo pè ẹ́? Ẹ̀mẹ́ta. Ó nídìí kan tí mo fẹ́ ní kí o wá bá mi bí. Ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ dáadáa. Mi dẹ̀ fọwọ́ pé o kì í sanwó bínú mi fi mú ẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ń gbé mi nínú. Mo dẹ̀ fẹ́ kó fi mí lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ náà. Mo fẹ́ kó búra fún mi. Yes. Mo fẹ́ kó fi Quran búra fún mi pẹ̀lú. Torí pé mo wà láyé. Àtìgbà tí mi ò bá sí láyé. Pé o ò ní fi ìṣẹ́jú kan àbí ìgbà kan finú lé sílẹ̀. Tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ọkàn mi á balẹ̀. Ẹ ṣé gan ni sà. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àmín. Ẹ̀mí yóò gùn fún wa. Àmín. Ọ̀rọ̀ ńlá lẹ béèrè. Nǹkan ńlá lẹ dẹ̀ tọrọ lọ́wọ́ mi. Àmọ́ ta ni mí? Tẹ́ máa sọ fún mi pé kí n ṣe nǹkan tí màá ní mi ṣe. Torí pé láti kékeré náà ni mo ti wà nínú ilé.
ẹ̀yin náà lè ń tọ́jú mi tí mo fi di pé mo ṣe dá ẹ. Mo dẹ̀ mọ̀ pé ẹ fìfẹ́ hàn sí mi tèmi náà sì mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi tààrà. Ṣé rí lórí èyí tẹ́ wá béèrè? Gbogbo nǹkan mo lè fi búra fún yín o torí pé ẹ mọ̀ pé mùsùlùmí ni mí. Gbogbo nǹkan tó bá ti kọjá pé bẹ́ẹ̀ à ń fi Al-Qur'ani búra mi lè ṣe. Ṣùgbọ́n tí n bá sọ fún pé wàláhì tàláhì sùmọ́bìlá, mo fi Al-Qur'ani, mo fi Ọlọ́run, mo fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, mo fi búra fún yín pé mi ní kúrò nínú ilé. Pé ò ní kúrò nínú ilé, ó ti sọ ọkàn mi balẹ̀. Mọ̀ pé wọ́n rè èmi ni. Àwọn Yorùbá máa ń sọ pé bójú bá yẹ jù kó mọ̀ yẹ. Wọ́n bá tó ti fi mí lọ́kàn balẹ̀, mo mọ̀ pé kò sí sọ̀rọ̀ tó Ọlọ́run bá ń dúró tiẹ̀ ọ̀kárì. Èyí tí mo pè ọ sí náà ni. Bó ṣe sọ mo ti gbà ọ̀kárì. Èyí tí mo pè ọ fún náà ni. Ọjọ́ máa lọ. Allahu Akbar, Allahu Akbar. Stop kí báyìí. Rótìmí. Rótìmí. Ṣé wọ́n ń kà mí lóhùn ni? Àtẹkùn mú tí wọ́n káàkiri inú lébí ló wà. Ò ń ṣàlùwàlá. Kí ni mo sọ pé kó má ṣe nínú ilé yìí mọ́? Tipẹ́tipẹ́ mo sọ pé kó má kírun nínú ilé yìí mọ́. Ó tún yìn kírun. Tí ẹ dúró náà, ṣé o rò pé ògbòmìnira ni? Ẹni bá sọ fẹ́ pé ògbòmìnira ó tàn ẹ́ ni o. Ògbòmìnira, ó mì ìnira ló gbà. Màá fín ẹ. Màá fún ẹ bí aṣọ. Wàá gbà. Nínú ilé máa fojú ẹ̀ hàn máa bo èmi àti ẹ àjọ mú kan lẹ́nu ilé ọmọ játijàti ọmọ tẹ́nìkan òbí ọmọ tí ò ní sọ ni. Ìwọ Ọlọ́run, irú ayé òun wà wá báyìí tí ètò gbọ́dọ̀ kírun mọ́ ni etí ẹ̀ dùnú ṣé mo ti ẹ̀wà gbòmìnira lóòótọ́ báyìí sí ìsìnkú mi ìnira ní báyìí ẹ wò ẹ̀mí ó kírun o ẹ jẹ́ kírun o. Iṣẹ́ lè wá máa bá yín lójoojúmọ́ àǹtí mi mo fẹ́ re ilé mo fẹ́ re ilé ìsìn ta ní strength yìí ká ṣe kí ni ká gbé bọ́ọ̀dì ni sísá ẹ̀yin náà mo dẹ̀ jọ ẹ bá wò dàdà ẹ̀yin mo jọ. Ó parọ́ mo bí mi ṣe ń mísì mo mísì mi bẹ́ẹ̀. I love you so much. Love you so much. Ṣé a máa rí yín bá lágbára Ọlọ́run ẹ̀ ní dàgbà ìyá ẹ ṣe gan-an. Àmín. Mama expect ẹ o. Àlàáfíà fún mi. Àǹtí, ẹ jẹ́ kí n rí yín. Èmi? Bẹ́ẹ̀ni. Àbáwọn? Ẹ̀yin gangan. Ṣé kò sí? Ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. Ọkọ yín ńkọ́? Ọkọ mi ti kú. Ọlọ́run ṣeun. Àǹtí, ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ẹ bí ọmọ méjì, ọkùnrin kan, obìnrin kan. Ọmọ méjì. Bẹ́ẹ̀ni. Àǹtí, ọmọkùnrin kan gbé nílé yín. Olóore yín lọmọkùnrin yìí o. Gbogbo nǹkan tí ọmọkùnrin yìí bá béèrè lọ́wọ́ yín kí ẹ ṣe fún, kí ẹ dẹ̀ ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀ mọ́. Ọmọ́tọ́lá. Sísá mi. Wọ́n ní mo bímọ méjì. Náà lèmi náà fẹ́ bí yín. Nígbà wo lẹ bí kejì? Níjọ́ tí mo ti bímọ mélòó bá mi ṣe kó mọ ẹ̀? Sísá mi ẹyọ kan mo wá o. Ọkọ ni mo bí. Oògùn tí pásítọ̀ rádaràda yẹn sọ. Kò yé mi náà.
wá wí tán ọlọ́mọkùnrin kan ń gbénu ilé mi kí n máa ṣètọ́jú ẹ̀ dáadáa. èmi dá gbogbo ọ̀rọ̀ wọn nù. ẹjọ́ Rótìmí kọ́ ẹjọ́ ajé ni fújà ni. mo kí gbogbo ilé o mo kí wa pé a kú ìjókòó pàápàá ọ̀rẹ́ mi Aníkúlápó ó ṣe mo kí ẹ pé mo tiẹ̀ pé ẹ kó dá mi lọ ẹ ṣe mo dúpẹ́ gan ìyàwó mi náà ẹ náà ṣe my dear mo kí wọn náà Rótìmí mo kí wọn náà tí ọ̀rọ̀ kan ló jẹ́ kí n pè wá o torí ọ̀rọ̀ máa ń lín ẹlẹ́rìí ó jẹ́ kí n ránṣẹ́ pé ọ̀rẹ́ mi pé kó wá a lè ṣe ẹlẹ́rìí ohun tí mo fẹ́ sọ ọ̀rọ̀ Rótìmí ni mo fẹ́ sọ ọwọ́ tá a fi mọ́ Rótìmí nínú ilé yìí ó ti yàtọ̀ báyìí o mo fẹ́ kó yín pé látòní lọ Rótìmí ti kúrò ní ẹ̀ńtẹ́ lè máa lò nílò ẹrù ìyẹn jà kọ̀ọ̀kan tàbí tí ẹ lè máa lò nílò ọmọ ọ̀dọ̀ ṣé ń bá láì mi dáadáa mo fún Rótìmí ní òmìnira ó ti free mo fún ní free movement láti ṣe ohun tó bá wù láti rìn tó wù láti pàṣẹ tó bá wù ẹ gbọ́ mi dáadáa ọ̀rẹ́ mi máa gbọ́ o Ọlọ́run ní fi kú tó yá pa gbogbo wa mo wá wà láyé o tàbí olódì mi kúrò Rótìmí ò gbọdọ̀ fi ìṣẹ́jú kan kúrò nínú ilé tó bá kúrò nínú ilé yìí bẹ́ẹ̀ kò tiẹ̀ nídìí ìbùká sọ̀rọ̀ dé gbogbo ibẹ̀ yẹn Ọlọ́run ò ní pa ẹnìkọ̀ọ̀kan wa ní kékeré torí ọbẹ̀ tí baálé ilé ò bá kí ń jẹ èmi ò expect kí ìyáálé ilé gbé omi ẹ̀ kaná Rótìmí náà ló dẹ̀ wà níkàlẹ̀ yìí ìgbà tí ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kò sọ pé bẹ́ẹ̀ kọ́ èyí tó túmọ̀ sí pé ó ti fara mọ́ èmi ò wá ní retí kí ẹnìkankan nínú ẹ̀yin méjèèjì kí ẹ gbé ẹsẹ̀ kọjá ibi tí ọ̀rẹ́ mi bá fi ẹsẹ̀ yín sí Ọlọ́run tí ó dá wa tó ṣe wá lẹ́yọ̀kan kò ní tú wa ká kò dẹ̀ ní fi kú tó yára pa ẹnìkọ̀ọ̀kan nù wa a máa dàgbà a máa dògbó madam kò tẹ́ yín lọ́rùn ọ̀rẹ́ mi lọ bá sọ yòókù nínú yàrá. àti àkọtẹ níbi tá a ti máa ń sọ̀rọ̀ àyànjú ẹ̀ níbi tá a ti máa ń sọ. láti ìgbà tó ti ní kí n mú bí ọmọ ló ti ń gùn mí gàràgàrà ẹrú sí mi. sista múde wàá rò pé ẹ ṣe fẹjọ́ sùn ọ̀rẹ́ ọkọ yín. ọ̀rẹ́ ọkọ mi Aníkúlápó. ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ ìjàpá ni ìjàpá ní ká lóun bá mọ̀ pé ibi tọ́rọ̀ ogun lẹ̀ sí rè ibẹ̀ lòun ò bá ti lọ bẹ̀rẹ̀ àìmọ̀ náà ló dá gbogbo ẹ̀ lẹ̀ mi ò mọ̀ rárá. èmi mọ̀ pé ibi tọ́rọ̀ máa já sí nìyẹn bẹ́ẹ̀ ni èmi fọ̀rọ̀ síkùn ni torí wọ́n ní àgbàlagbà kan kò kí n ṣe láńgbáláńgbá kò yẹ. ẹ dúró ọ̀rẹ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀. nínú ilé mi kí ló rí tó fi béèrè yẹn. ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ àti bó ṣe wíìlì ẹ̀ téèyàn bá tiẹ̀ máa wá pín ogún tó bá mọ̀ kó ń fẹ́ ṣe wíìlì àbò fẹ́ ṣe kankan ṣé kì í ṣe gbogbo nǹkan tó o bá ní ìyàwó àti ọmọ ẹ ló yẹ kí wọn kó wà lọ́dọ̀ wọn ni kó kàn jẹ́ wípé wọn á kàn dá ọmọkùnrin yẹn sílẹ̀ ní tiẹ̀ tí wọ́n ó jẹ́ kóun máa bá tiẹ̀ lọ láyọ̀ àtàlàáfíà ó ṣe wá jẹ́ pé òun ló gbé gbogbo nǹkan lé lọ́wọ́ tó ní káwọn yòókù kan máa wò tó kàn mú nǹkan ẹyọ kan ṣoṣo tó fi lé ọmọ ẹ lọ́wọ́ ó yóò rí bákan lójú aráàlú bó ṣe rí bákan lójú èmi yẹn náà. ó ṣe òkè wà pọ̀ kí o àkíyèsí sórí ọ̀rọ̀ tí mi tó ń béèrè yẹn kò lè yí ẹ. ìyẹn ni kó má jẹ́ ká fi sínú ọ̀rọ̀ kò síbẹ̀ tẹ́lẹ̀.
torí nǹkan tí ò bá yé wọ èmi máa ń jẹ́ kó yé ẹni nǹkan tí ó bá dẹ̀ jẹ́ wípé kò yé mi náà wàá ṣàlàyé ni kò yẹ ká máa fẹ́ kọ́ tọ́nà fúnra wa. sórí ọmọ Rótìmí tó ń wò yìí láti bíi 7 years ọmọ ọdún 7 ló wà ni bàbá mi ti mú wá sọ́dọ̀ mi pé ọmọ yìí pé kí n mójútó kí n ṣe gẹ́gẹ́ bí ọmọ pé àti kí n má jẹ́ kí ọmọ yẹn kúrò ní àkàtà mi fún wákàtí díẹ̀ pé níwọ̀n ìgbà tí ọmọ yẹn bá ti wà lọ́dọ̀ mi gbogbo nǹkan mi á máa lọ síwájú owó mi á máa pọ̀ sí ọlá mi á máa pọ̀ sí gbogbo nǹkan mi á máa lọ létòlétò mo dẹ̀ ṣàkíyèsí tó tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi sọ láì bá tọ́mọ yẹn ti dé ọ̀dọ̀ mi mo rí pé gbogbo nǹkan mi kàn flow ṣe lówó mi ń pọ̀ sí ṣe lọ́lá mi ń pọ̀ sí ìdí nìyẹn tí mo fi sọ ọmọ yẹn dọmọ mo mójútó ni ọ̀rọ̀ bàbá mi ni mo tẹ̀lé. láti ọmọ ọdún 7 owó dẹ̀ ti ń pọ̀ sí ọlá ń pọ̀ sí gbogbo nǹkan ń lọ létòlétò ìwọ ò dẹ̀ rò wípé bóyá tó bá lọ kó tiẹ̀ dán wò pé bóyá nǹkan máa dínkù ni àbí nǹkan ò ní dínkù kó kàn tiẹ̀ fi ṣàyẹ̀wò ẹ̀ wò. ọ̀rẹ́ má jẹ́ ń gbìyànjú mi wulẹ̀ rẹ̀ dé àti dẹ́jà dèkó máa tiẹ̀ mọ̀ pé tó bá lọ àbí kò bá lọ owó máa dínkù so tí bàbá mi sọ fún mi yẹn ó ní mo ń tẹ̀lé so mi fẹ́ mọ̀ bóyá bí n bá lè lọ bóyá owó máa dínkù bóyá bí n bá lè lọ bóyá owó máa pọ̀ sí rárá o mi rẹ̀ dì so mi ìdẹ́jà rárá. o ṣe é ní sàbí ológun. bẹ́ẹ̀ni. ó dáná ṣùgbọ́n ibì kan wà tó jẹ́ wípé òkú tó sìn yẹn ẹsẹ̀ yọ síta ìwọ fúnra ara ẹ ló ń tọ́jú Rótìmí bí ọmọ tó bí nínú ìyàwó ẹ bí ẹrú ló ṣe ń mú ṣé ìwọ ló gbéyàwó ẹ débẹ̀ kó jí ó mọ̀ ní àbí báwo. ọ̀rọ̀ obìnrin ni wọn náà kà sí tó yẹn mo dọ́gbọ́n sọ fún ìyàwó mi ó kàn ń ṣe bó ṣe wù ni sọ̀rọ̀ bóbìnrin ò ṣe fi gbẹnu sọ̀rọ̀ fún bọ̀ mo pẹ́ lẹ́bẹ̀ẹ́ bá mo sílẹ̀ náà mo pẹ́ lẹ́bàá kó fi lè ọ̀dà sáà tó ń ṣẹlẹ̀ bọ̀ kò yé lọ́jà ara fílẹ̀ bẹ́ẹ̀ torí pé a kì í fi awo hàn obìnrin tán èyí tó fà á tó bí sin tó ń ṣe yẹn nìyẹn tó fà á nìyẹn. kó má tiẹ̀ wá jẹ́ wípé ìwà tiẹ̀ yẹn kó má fi lé ọmọ yẹn jáde lèmi ṣe ń sọ bẹ́ẹ̀. tèmi ni pé kí wọ́n ṣe tí mo fẹ́ lásìkò tí mo wà ń bẹ̀ mi bá wa lọ tán o torí bá a mọ̀ pé bá a pẹ́ láyé a kú náà ni bá a sì pẹ́ láyé a máa kú náà ni mo mọ̀ pé níwọ̀n gbà tí mo sì wà láyé ohun tí n bá fẹ́ ni wọ́n á ṣe ìbá wa lọ tán kọ́ ọmọ yẹn Rótìmí yẹn kí wọ́n lé jáde tàbí kí wọ́n filẹ̀ ẹni tó tí wọ́n bá rí gbà yẹn tán máa ràn èmi á sàti lọ tán náà sọmọ yẹn gbọ́dọ̀ kúrò lọ́yìn àkàtà mi fún wákàtí. ọjọ́ tí lọ́ọ̀yà wa bẹ̀rẹ̀ sí ní ka wíìlì ẹ bá ṣàkíyèsí mi dáadáa lọ́jọ́ yẹn inú mi ò dùn rárá. báwo la ṣe fẹ́ gbọ́ wípé kí mo ní lọ́lá kó mú nǹkan ẹyọ kan ṣoṣo ọmọ tí bàbá ẹ̀ ní gbogbo nǹkan kí Rótìmí kó wá kó gbogbo nǹkan tó kù ṣùgbọ́n ìgbà tí mo rántí ọ̀rọ̀ tí èmi àtọ̀rẹ́ mi ti sọ lórí ọ̀rọ̀ Rótìmí ọkàn mi wá balẹ̀ wípé òun àti ẹ̀ ti múlẹ̀ wípé Rótìmí ò gbọ́dọ̀ jáde nínú ilé yìí lẹ́yìn ìgbà náà ibi tí inú mi ti wá padà dùn ni wípé Ọlọ́run ó gáìdì ọmọ tiwa kò sẹ́ni tó máa kojú ìdánwò tó tóbi tẹ́rù òní máa bàyàn wípé kó má ṣiṣẹ́ ọkàn akin ni mo fi sọ lọ́jọ́ yẹn wípé kó wá sọ nǹkan tó ń mú ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá kó sí nínú lọ́jọ́ náà. kí gbogbo mọ̀lẹ́bí Ajénifújà a kú ọ̀rọ̀ èèyàn a kú àtẹ̀mọ́ra ẹ̀yin wọn ò ní bàjẹ́ iwájú tó dojúkọ kò ní burú. àmín. ẹ kí ọ̀rẹ́ olóògbé ẹ̀mí agùnsà ẹni fọjọ́ lọ́jọ́ lọ àárín pẹ́sà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mo wá ní last time tí mo wá ka will tí olóògbé kọ́lẹ̀ mo dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan lọ́jọ́ náà pé mo ní inú will tó wà lẹ̀ wípé
wíìlì sọ pé kó mú nǹkan yẹn kan nínú ogún olóògbé. Níbo lẹ wá bá dé báyìí? Agbẹjọ́rò ẹni ìṣẹ́jọ́ ṣe. Mo ní lọ́lá oríta tí awí náà ládé yìí téèyàn bá débi ẹ̀yìn tí kò bá kọ ẹ̀yìn náà ń pè lọ́lẹ̀. Láti the last time tá a ti jókòó di àsìkò yìí nǹkan tí gbogbo wa máa retí náà ni wípé ó yẹ kó ti rò kó ti parọ́ kó ti pọ̀dọ̀fín kó ti pe gbogbo wọn kó ti pe gbogbo àwọn ẹni àbáfọ̀rọ̀ lọ lórí pé kí ni nǹkan ẹyọ kan ṣoṣo tó mú. O ní láti jẹ́ ká mọ̀ lónìí pé nǹkan báyìí ló náwó sí ká lè mọ̀ kí ló ṣẹ́kù tí ó jẹ́ ìpín ti Rótìmí torí ẹ̀ la fi jókòó ọ̀dọ̀ wẹ̀. Wúrà mi. Yes, dear. Abiyamọ tó tọ́. A dúró tì ní lọ́jọ́ ogunlé. Thank you so much for everything. You're welcome, darling. Dad, ọ̀rẹ́ bàbá ẹni ni. Ẹ ṣé mo dúpẹ́ fún àdúrótì yín. Láti ìgbà tí dáàdì ti kú, ẹ support wa. Ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ yín. Ẹ ta ìdílé wa nù nígbà kọ̀ọ̀kan. Dáàdì, gbogbo nǹkan yóò ní bàjẹ́. Rótìmí ara ẹni ara ẹni. Uncle Rótìmí, ẹ̀yin náà ẹ ṣé mo dúpẹ́. Látìgbà tá a ti jọ ń gbé pọ̀ nínú ilé, àjọṣepọ̀ wa dáa. Ọlọ́run á túbọ̀ máa dúró tẹ̀yin náà. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kankan. Lawyer, thank you so much. Mo really appreciate effort ẹ látìgbà tí dáàdì ti kú. Ẹ ṣe olóòótọ́ nígbà tí dáàdì wà láyé. Ìgbà tí dáàdì tún ti fi wá sílẹ̀, ẹ tún dúró lórí òtítọ́ yín. Thank you so much, everyone. Welcome. Daddy. Tí mo bá máa béèrè ìbéèrè, ṣebí lára ogún dáàdì ni Uncle Rótìmí wà? Bẹ́ẹ̀ni, Rótìmí àbí? Bẹ́ẹ̀ni. Ok, sí ìdáhùn fún ìbéèrè gbogbo yín. Tó bá jẹ́ pé lára ogún dáàdì ni Uncle Rótìmí wà. Ok, mo decide láti mú Uncle Rótìmí. Eléyìí, this idiot. Yes, mommy. Inú mi wá dùn wípé Ọlọ́run kọ́ ọ ní ọgbọ́n àtinúdá tèmi gangan ti ẹ̀ ronú lọ síbẹ̀. Nǹkan ẹyọ kan tó mú ó tóbi ju gbogbo nǹkan tó wà nílẹ̀ pátápátá lọ. Ìgbà yẹn ni ọkàn mi tó balẹ̀. Báwo ni ara rẹ̀ báyìí? Níta ara ẹ̀ tí ó yá kàkà kó sàn lára ìyá jẹ ó fi gbogbo ọmọ bóbìnrin ni o. Bá a ṣe náwó tó tá a ṣe wàhálà tá a náwó nára síbẹ̀síbẹ̀ kọ́ náà ni. Ara rẹ̀ máa yá. Àmín. Ara rẹ̀ máa yá. A máa tún kú fún àdúrà náà ni. Máa kú fún àdúrà. Ibo ló wà tó fẹ́ yọjú sí? Ó wà nù yàrá ẹ̀. Tọ́lọ́run dá ṣebí dáradára ni. Ògo ni fún orúkọ ní Jésù Olúwa wa. Àmín. Àmín. Ẹ má bínú ẹ jọ̀ọ́, báwo ni arákùnrin ṣe jẹ́ sí i? Ọmọ ọ̀dọ̀ wa ni ṣùgbọ́n ọkọ mi ti sọ́dọ̀ mọ́. Ṣùgbọ́n ṣe ti gbọ́ nǹkan kan nípa wọn rí tàbí àsọtẹ́lẹ̀ kan? Ọkọ mi náà ló sọ fún mi nígbà tó wà láyé. Lẹ́yìn ọkọ yín kan ẹ tún gbọ́ látẹnu ẹnì kankan? Mo rántí pásítọ̀ kan sọ fún mi. Ọlọ́run ṣeun. Àǹtí, ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé
ẹ bí ọmọ méjì ọkùnrin kan obìnrin kan. ọmọ méjì. ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé òtítọ́ ọ̀rọ̀ ni pásítọ̀ yẹn sọ ọmọ méjì lè bí. ọmọ méjì tẹ. ẹ̀mí Ọlọ́run kì í ṣègùn bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run kì í parọ́. ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé fúnra ara yín ẹ ti rán kan lọ sọ́run. bàbá dálé mọ ẹ ṣé mo dúpẹ́. sórí ẹbù tí mo fún ọ ó lò bí mo ṣe ní òlò ejò tí ń lé ọ̀pọ̀lọ́ lọ tí ọba ni mo bẹ àwọn ọdẹ pé ọba mu ṣe bí ejò òun ò ṣe bá ọ̀pọ̀lọ́ òun tó ọba lò lẹ́yìn ìṣẹ́jú méjì kò lè bá ìtàwé nù jọ bualẹ̀ wọ́ọ́rọ́wọ́ ni tí ò sì ní ìyẹn ọ̀la. bàbá mo dúpẹ́ ẹ ṣé gan-an ni nígbà tí mo rọ́kùnrin tó lówó lọ́wọ́ tí mo dẹ̀ rí pé gbórí dúró ni mo ṣe ní kí n wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá òṣì ló ń jẹ́ ta nímọ̀ ẹ̀rí owó ló ń jẹ́ mo bọ́ ọ tán ẹ ṣé mo dúpẹ́ gan-an kíyàn wá wò mí ṣùṣù kó wá ní kí n fẹ́ ní tí ò lówó lọ́wọ́. bàbá tàǹsẹ́wù. táwọn tó wá wí. kò sẹ́ni mọ́ńdà lọ́wọ́. kò sí. tó o bá wá ti ń lọ báyìí bọ́ bá ṣe wá rí kó padà wá fún un lábọ̀. mi ní jẹ́ kí ti yín ó di sí i. bàbá ẹ ṣé. wo bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ń wo máa wo ẹsẹ̀ mọ́tò rẹ̀ ń bẹ̀ o kọ́ ọ má yọ̀ ṣubú o pẹ̀lẹ́ o. kò yé mi bẹ́ẹ̀ mi mọ kọ́kà yẹn fún mi mo ṣẹ́yún yẹn ni. tẹ́ ẹ bá wá fẹ́ kí eléyìí tó wà lẹ́yìn kó kú mọ́ yín lọ́wọ́ ṣe rí ọmọkùnrin ẹ ó tọ́jú ẹ o bẹ́ẹ̀ ni ẹ̀mí sọ fún mi ẹ ó tọ́jú ẹ dáadáa tẹ́ ẹ bá fẹ́ kí eléyìí ó kú àti pé kí ni nǹkan tẹ́ ẹ rí gan tẹ́ ẹ fi ń fìyà jẹ arákùnrin. mo kàn rò pé. ẹ wò ó èmi ò fẹ́ ìfẹ́ lámilámi o torí àwọn àgbà náà máa ń bọ̀ wọ́n máa ń sọ pé àlọ́ báyìí ni ti lámilámi èèyàn rà bọ̀. ọkùnrin tí mi seriously ẹ fọ́ ni ìfẹ́ lámilámi báwo no kò rí bẹ́ẹ̀ ṣe ròyìn o ṣe ti rí mo nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn ni ṣe rí owó yẹn ẹ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nífẹ̀ẹ́ yes I love you ṣé torí ẹ̀ lè ṣe wá ń ṣojú bẹ́ẹ̀ ṣe ń ṣojú yẹn. ṣé lóòótọ́. mo ní pé mo nífẹ̀ẹ́ yín ẹ túra ká náà ẹ̀wọ̀n ṣe rí láàrin mi àti èkóró alábàákọ́ ẹ̀wà. Yes, and I promise to be with you forever. Alhamdulillah. Allah sure. No, I'm drink, see. Rotimi. Ẹrú lásán sọmọ mi mo ní mi. Ẹlẹ́dàá mi kọ̀, ìṣẹ̀dá mi kọ̀, ayé mi kọ̀, ọ̀run mi kọ̀, Ọlọ́run má jẹ́, ọmọ ta ló máa fẹ́, ọmọ tèmi kọ́. Onítọ́lá kọ́. Ó ń wẹ̀ ní bedroom. Nínú ilé. Ọmọ yóò láwà nínú ilé. Wàhálà yín gan tẹ̀ ti pọ̀ ju ewó nìkan ẹ̀ mọ̀ kára gbogbo gbàǹtì yín. Money. Mom, I'm here. Rotimi. Oh, freshen up. Maureen, back jáde. Dúró ṣé lóòótọ́ ni nǹkan kan wà láàrin ìwọ àti. Dádì lóòótọ́ ni lóòótọ́ ni àmọ́ kò ń ṣe nǹkan tẹ́ ń rò.
ẹ wo mo ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ ń ṣe gúlọ́gúlọ́ o kí ló tẹ̀ ń ronú ìrònú pọ̀ ìrònú ò débì kankan ó máa ń dá ìlera sára ni kí ló ṣẹlẹ̀ gan. àǹtí lónìí ṣe rí ìrònú tẹ̀ ń rò yìí àbí ṣèṣe ní rí ọ̀rọ̀ wíìlì tí lọ́ọ̀yà wa kà nípa ọ̀rọ̀ ogún. àǹtí mo ní ṣe rí bẹ́ẹ̀ sí ń wò mí mùsùlùmí òdodo ni mí mo sì láàmánà tó pọ̀ tí lórí ọ̀rọ̀ ogún bí wọ́n bá ní mójútó ogún kan yìí èwo mo lè dá sí níbẹ̀ ẹ̀yin náà lè mójútó kí ni mo fi ṣe ibo mo fẹ́ gbé lọ àmọ́ tẹ́bà ní pé ọ̀rọ̀ mi ò ta mo ní ìmọ̀ràn kékeré kan tí mo fẹ́ fún yín. ẹ̀mí ìbẹ̀rẹ̀ fẹ́ advise me because mo ti wá ẹni tó máa gbà mí nímọ̀ràn láti ọjọ́ èmi rí tẹ́ bá fẹ́ advise mi kò sí problem mo ń gbọ́ yín. ṣe rí àti gbà yín mọ̀ràn kan ní ìṣòro tó wà ń bẹ̀ o ìṣòro tó wà ń bẹ̀ ni pé ẹ kọ́kọ́ ṣèlérí fún mi pé gbogbo àdéhùn tó ń bẹ láàrin mi àti bàbá yín ẹ mú ṣẹ ìyẹn àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ní wípé ẹ̀yin gangan fúnra yín ẹ mú mi bí ẹ̀gbọ́n tó bá sì jẹ́ pé àbúrò rẹ̀ fẹ́ mú mi kẹsà ti mú mi síbì kan. tó bá jẹ́ yẹn nìyẹn kéré ṣé bí kankan mú yín bí ẹ̀gbọ́n mi ni kí n dẹ̀ mú àdéhùn bàbá mi ṣẹ mo wà òkè pẹ̀lú gbogbo nǹkan tẹ́ sọ yẹn. kódà tó bá ti jẹ́ pé ẹ ti ṣàdéhùn bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó kéré ni ṣe bí wọ́n ní kẹ́ ẹ mú nǹkan ẹyọ kan ni kẹ́ ẹ sì kó nǹkan yòókù fẹ́ mi kò burú ẹ̀yin ò ṣe é mèmí tẹ́ ẹ bá ti mú mi ẹ ti mú gbogbo nǹkan yòókù náà. bí kí n mú yín yẹn mi really understand irú mímú wo nìyẹn. ọ̀dà ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín dáadáa. ok. ṣe rí àlàyé ibẹ̀ dáadáa ni pé ṣé ẹ mọ̀ pé wọ́n ní kẹ́ ẹ mú nǹkan ẹyọ kan tẹ́ ẹ bá sì ti mú nǹkan ẹyọ kan kẹ́ ẹ kú yòókù fẹ́ mi níwọ̀n gbọ̀n ìgbà tó jẹ́ pé ẹ̀yin ti mú mi gẹ́gẹ́ bí àgbọ̀n àbábúrò rẹ̀ sì fẹ́ mú mi ẹ ti mú gbogbo nǹkan yòókù náà nù. ok ṣé nǹkan tẹ́ ń try láti sọ náà nìyẹn. nǹkan tí mo ń try láti sọ. mi ò ní problem nínú kí n mú yín bí ẹ̀gbọ́n náà o mo wà ok. àmọ́ o. àmọ́ kí tún ni. ẹ ṣèlérí fún mi pé gbogbo ọ̀rọ̀ tá a sọ ń bì ó ti di àdéhùn o ṣé ẹ sì mọ̀ pé Ọlọ́run fẹ́ràn kí èèyàn máa yàdéhùn. náà mi ò kí ń yàdéhùn tẹ́yìn bá ti dúró lórí àdéhùn. mi à máa dúró lórí rẹ torí pé ẹni tó lẹ́rú ṣé ẹ mọ̀ pé ó náà ló lẹ́rú. of course. ojú nǹkan tí mo fẹ́ bá yín sọ náà nù ẹ jẹ́ kí n lọ rèé kí n bí àìpẹ́ ìfẹ́ máa gbé wọn. thank you. ọkùnrin tí ẹ ṣe kan ẹ ṣe kú gbogbo ìgbà mi. thank you so much Ọlọ́run lè fi yín sílẹ̀. àǹtí mo ní Ọlọ́run ló lọ pẹ́ àwa èèyàn náà máa ń béèrè fọpẹ́ àmọ́ gbogbo ọpẹ́ pátápátá Ọlọ́run ló ní. ṣé ẹ rí nǹkan tó gbé mi wá gangan ṣé ẹ mọ̀ pé mi kì í wọ yàrá yín torí ẹ̀rù mọ́ mi máa ń bà mí àmọ́ mo lálàá kan àlá tí mo lá yẹn àlá tí mo lá yẹn àlá yẹn ó bà mí lẹ́rù gidi gan. kẹ́sì mọ́ wo ìlàlá báyìí kó má ṣe gbogbo àlá mi ni máa ṣe mo lálàá pa ẹ̀sà ẹ̀sà kan ni o. èmi. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́. èmi náà gbàdúrà kẹ́ ẹ̀sà ẹ̀sà àmọ́ bí mo ṣe láàlá òun ó bà mí lẹ́rù mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kún fàdúà gbogbo àwọn pásítọ̀ tẹ́ ẹ bá mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n kán tètè máa fàdúà ràn yín lọ́wọ́ ṣé ẹ rí ní ọ̀dọ̀ tèmi náà èmi náà ó ṣègbìyànjú inshallah rahman gbogbo ìrun tí n bá ti ń kí nìsín àdúrà tí n bá ti ń ṣe orí ọ̀dọ̀ yín ni màmá darí ẹ̀kọ́.
ẹ sọ̀rọ̀ pásítọ̀ kò sí pásítọ̀ kankan tí mo fẹ́ lọ bá mo dẹ̀ ti promise yín pé mo ti sọ yín di ẹ̀gbọ́n mi like my blood brother ẹ̀yin náà dẹ̀ ti mú mi gẹ́gẹ́ bí àbúrò yín mo dẹ̀ mọ̀ pé súnmọ́ lọ́hùn dáadáa ẹ máa ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ó dẹ̀ máa ń gbọ́ ẹ ṣe kúkú ṣàánú mi ẹ̀yin náà lè máa bá mi ṣe iṣẹ́ yìí ẹ jọ̀ọ́. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yín sílẹ̀ sí tèmi bá tiẹ̀ ń gbìyànjú ní ọ̀dọ̀ ara tèmi ẹ̀yin náà ní láti máa gbìyànjú lọ́dọ̀ tèmi kádùá náà kó lè ran ara wọn lọ́wọ́ èmi ò máa ṣàdúrà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ̀yin náà ẹ má dákẹ́ ẹ wò ẹ jẹ́ ní tiwa máa lọ torí mọ́mí ògbóró bá mi ń bì sẹ́yìn náà máa wá mọ́mí. ẹ̀wọ̀n kúrò tèmi ẹ ti máa káyà sókè jù lórí ọ̀rọ̀ ọmọ mi ó yẹ kí pressure yẹn kó ti máa reduce lára yín náà ẹ ti dẹ́sìn ẹ ti lò 10 minutes ẹ ti ń pariwo ẹ fẹ́ máa lọ. anyways tẹ bá fẹ́ máa lọ kò sí problem ọ̀rọ̀ ẹ ṣe gbọ́n má gbàgbé mi o èmi gan náà fẹ́ lọ freshen up. ẹ ṣe o ẹ wo ẹ má gbàgbé mi ẹ jọ̀ọ́. bọ́ọ̀ ṣe rí nìyí gbogbo ìgbà tí n bá ti fẹ́ gbìyànjú àti ṣe àdúrà fún mo ní ó ní ìyá wa máa ń dá mi lọ́wọ́ kọ́ wọ́n máa ń jẹ́ alátakò fún àdúrà náà. ó sọ fún mi. àbádábà àtàbùn mi. ẹ̀yin kọ́lẹ̀ farabalẹ̀ ni ẹ̀yin kọ́lẹ̀ farabalẹ̀ ni tó jẹ́ pé ẹ̀fẹ̀ rí mímí látàn tó bá tiẹ̀ wá jẹ́ pé èmi àti mo ní àti ẹ̀wà ń fẹ́ra wa ṣé bẹ́ẹ̀ èèyàn lèmi náà ṣé bí bá a ṣe bẹ́ẹ̀rù làbọ̀ mọ́. àròkàn nìyẹn ò bá má tún sọ̀rọ̀ débẹ̀ yẹn mọ́ kí olúwa kó dẹlẹ̀ fún ọ̀rẹ́ mi ó jẹ́ kí n mọ̀ wípé ó kì í ṣe ọmọ ọ̀dọ̀ pé ọmọ gidi ní ẹ́ fóun ó kì í ṣe ọmọ ọ̀dọ̀ má ronú bẹ́ẹ̀ yẹn àròkàn nìyẹn. ẹ wò sá ṣe rí ibi tí ọ̀rọ̀ dé báyìí nìsín ó dàbí ẹni pé àgbàlẹ̀ máa ń pòwe ẹníjọ́ tá a bá rí bí báyìí mo ní bí máa wọlé. ẹ wò lónìí gangan ní file bàbá adé ní fújà alẹ́. àdúrà mi gbà lórí ẹ olùṣeun. ẹ má jẹ́ lọ ẹ ní bẹ́ẹ̀ ní sílọ ẹ má jẹ́ lọ ẹ ní bẹ́ẹ̀ mọ́. ọ̀nà ló kù jì ẹrú ní bàbá ẹni tó lẹ́rù ló lẹ́rù. Ibi ojú mi o, ṣebí bá ṣe bẹ̀rù lábàmọ́, ọ̀nà ló kù jì ẹrú ní bàbá ẹni tó lẹ́rù ló lẹ́rù. Gbogbo tọ́lọ́run dá ṣebí dáradára ni. Ẹ̀dá má bínú ẹ̀dá ẹgbẹ́ rẹ torí onílárí o ọ̀la ń kọ́. Nobody's no tomorrow. Ó jẹ́ ṣe rere ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ tán. Ibi ojú bí o ṣebí bá